Al-Qur'an al-Karim àkọ́kọ́ ń tá mọ̀ nípa rẹ̀ ni pé ìwé Ọlọ́run ọba ni o, tírà Ọlọ́run ni, and it has never been interpolated like other books. Ṣé ẹ mọ̀ pé àwọn ìwé míì bá a bá sọ pé ìwé Ọlọ́run ni wọ́n á ní lè gbogbo ẹnu sọ kí nìdí ọwọ́ ti wọ̀ ọ́, and that is not the case when we are referring to the book of Allah, Al-Quran. Ọ̀rọ̀ ti Kùránì ò rí báwọn o. Àwọn èèyàn gbìyànjú àti kọwọ́ bọ̀ ọwọ́ òwọ́nú ẹ̀ ni. Kìí ṣe tó rújú fọ́pọ̀lọpọ̀ wa náà kódà láyé ìsìn in tí ò tí ju bí 25 years lọ àwọn kan dìde tí wọ́n kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọnú Al-Quran kódà wọ́n bẹ̀rẹ̀ sí máa fọ́n káàkiri. Tó bá jẹ́ pé ayé ìgbà tí íńtánẹ́ẹ̀tì ti gbòòrò dáadáa báyìí ni kò bá kárí jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ṣe bí súrà bíi 5 ẹ máa rántí ó ti máa rántí tí wọ́n sọ yìí. Kódà ìkan bẹ́ẹ̀ Suratu Isra'ila wọ́n ṣe bí súrà bí 5 bí àwọn àyà bí mélòó kọ̀ọ̀kan wọ́n fẹ́ interpolate sínú Al-Quran. Ọlọ́run ọ̀jẹ́ Ọlọ́run fààyè gbà kí ló fà tí ò jẹ́ ọrọ̀rùn bẹ́ẹ̀ torí pé Ọlọ́run bá fúnra ìlọ́ta wà láàbọ̀n ló wọ́n máa sọ Al-Quran. Ọlọ́run láwa la sọ Kùránì kalẹ̀ tí í ṣèrántí wa nahnu lahu hafidhun àwa náà láàsì máa sọ. Ọlọ́run ti sọ di iṣẹ́ lọ́dọ̀ ààrẹ tó gbogbo ẹ má fẹ́ kọwọ́ bọ̀ kò sí kọwọ́ bọ̀. Wọ́n sì ti ń ṣe bẹ́ẹ̀ látọjú ayé Ànábì sallallahu alaihi wasallam. Wọ́n fẹ́ fi nǹkan kún kọ́mọ́ bá jẹ́ tọ́lọ́wọ́n bá má torí pé irú àbùkù tó kan àwọn ìwé tó ṣẹ́kù nìyẹn. Oríṣiríṣi àbùkù ló kan àwọn ìwé tó ṣáájú. Ọlọ́run fà ayé ẹgbà Al-Qur'an. Àwọn èèyàn há Kùránì sórí Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ látara tó fi fẹ́ máa sọ Al-Qur'an. Wọ́n ní walaqad yassarna al-Qur'ana lidh-dhikr fahal min mudhakkir. Ọlọ́run náà ṣe Kùránì tó rọrùn láti há sórí, so it's an attempt to protect the Quran. Nígbà àwọn kan bá ti há sórí nígbà wọn bá sọ tí ọ̀dà kódà ẹni tí ọmọ Kùránì a máa correct ẹni tó bá mọ̀ nígbà míì lára tọ́lọ́ fi sọ Kùránì nù. Ẹnìkan tó lẹ́yìn ìmáàmù bá ń ka àyà lọ bá ń ka àyà tí Ọlọ́run bá ti ní ẹ gé olè lọ́wọ́ ní Suratul A'raf bọ́ ni. Ọlọ́run ní ẹ gé lọ́wọ́ nígbà tí ó parí àyà lọ́wọ́ ní inna Allaha ghafurur rahim lẹ́nu kí wọ́n yọ lórí ìrun. Àyà máa wọnú ara wọn bẹ́ẹ̀. Ìmáàmù bá tuntun gbé lọ́wọ́ tó parí ẹ̀ wallahu ghafurur rahim. Èyí tí màmú ń retí ni pé ìwọ tó ń correct ní pé mo ṣe mistake ó sì mú correction wá. Nígbà tí màmú ọ̀sá gbọ́ lẹ́lẹ̀kẹta ó tó ṣe hán màmú kan kagídé ló ń di ẹni nígbà sálámà lónìí kí ló ṣẹlẹ̀ ìwọ náà yín ní gbìn ó lé mi ni. Ó ní kí ló dé tó ń gbé ẹ ṣe mistake ni ó lé mi náà mọ̀ kí mo ṣe mistake ṣe bó ti yẹ kọ́ correct mi ó lé mi ọmọ nígbà tó ọmọ òṣèlú correct mi ó ní ìgbà tó tọ́lọ́ ó ní tóun bá bọ̀ ní pé ìtọ́lọ́ máa ń sọ náà yàn ni pé ẹ ń bá jalè ẹgẹ lọ́wọ́ tó bá jẹ́ pé Ọlọ́run ó ṣe àforíjì tí ó sì kẹ́hún tán ni kò ní sọ pé ẹgẹ lọ́wọ́ nígbà tó bá ń parí ẹ̀tọ́ ìlú náà lága fúru rọ̀ yín mu tó bá gbọ́ lọ́wọ́ foríjì yóò sì kẹ́ kò ní pé ẹgẹ lọ́wọ́ ó ní mọ̀ pé Ọlọ́run yìí sọ̀rọ̀ báwọn. Àfààní lódodo èmi náà mọ̀ pé kì í ṣe tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kó o sì rán mi létí ẹ̀dẹ̀ mi ọmọ ń tẹ̀lé ó sì á mọ̀ pé mo ṣe mistake ó ní tó jẹ́ mọ̀ ní torí bọ́lá ń ṣe máa sọ̀rọ̀ rẹ̀ nù kò ní fi àforíjì àtìkẹ́ parí ọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé kò ní pẹ́ ká gé lọ́wọ́ nígbà tí ní á gé lọ́wọ́ nǹkan mí ní ìparí ẹ̀ àwọn tọ́lọ́ fi de Al-Qur'an mọ́lẹ̀ ó pọ̀ àwọn èèyàn ti há gbogbo ti bẹ́nu Al-Qur'an sórí harfan bi harfin tó jẹ́ pé ó dàbí ẹnìkan bá gbé Qur'an lọ́wọ́ tó gbé ti ń kànú ẹ̀ tí ọba bá ti tọ́jẹ́ Qur'an mu wọ́n sì máa correct ẹ̀ kódà tí bá ń jiyàn pé bí ó ṣe wà ní Qur'an nínú wa pé rárá tó fi dórí ẹ̀wọ́ òkè ẹ̀wọ́ sàlẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n há sórí bẹ́ẹ̀ ta ló ṣe rọrùn bẹ́ẹ̀ Allah. So this is one of the attempts of Allah subhanahu wa ta'ala, the creator, to protect his book. Kálíbà àmọ̀ pé ń tọ́ pàtàkì pọ̀ lọ́dọ̀ Ọlọ́run bá fúnra rẹ̀ ni. Bákan náà,
ẹlẹ́dàá wá ní la ya'tihil batil min bayni yadayhi wala min khalfihi. a ní jẹ́ kọ́wọ́ ọ̀bàjẹ́ ọ̀kan láti wájú àti lẹ́yìn. níbòmí ọlọ́ni la yamassuhu illa al-mutahharun. bó ti ẹ̀jẹ̀ pé ìtumọ̀ eléyìí lọ́dọ̀ àwọn àfa ìtumọ̀ tó pọ̀ ni kọ́nà máa kẹ́ gbogbo àwọn àfa wa. ibẹ̀ láti ráwọn tí wọ́n sọ wípé àwọn tó bá mọ̀ tí wọ́n máa fọwọ́ kan alukur'an ó gbọ́dọ̀ mọ̀ nínú yóò tún mọ̀ níta yóò mọ̀ kúrò níbi ẹ̀gbin tá a fojú rí yóò tún mọ̀ kúrò níbi àwọn ẹ̀gbin tá a fojú rí. làwọn kan fi sọ pé ẹ ń bá jẹ́ kèfèrí ọ̀pọ̀lọpọ̀ fọwọ́ kan torí pé ẹ ń bá jẹ́ kèfèrí kò mọ̀. àwọn kan sọ pé ẹni tí bá ń ṣe nǹkan oṣù kò mọ̀ fọwọ́ kan torí pé Ọlọ́run bá ti sọ pé ẹni tí ń ṣe nǹkan oṣù lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yẹn ẹ̀gbin ni kò mọ̀ fọwọ́ kan oríṣiríṣi ìtumọ̀ làwọn àbá mú wa ẹ̀gbin tó náà bá ń sọ kìí ṣe yẹn o la yamassuhu illal mutahharun. Ọlọ́run ní àwọn tí wọ́n ń fọwọ́ kan alukur'an àwọn màláíkà ní àwọn ẹni mímọ́ lójú máa ń di àríyànjiyàn lọ́dọ̀ àwọn onímọ̀ pé ẹgbẹ́ bí tí ń ṣe kó oṣù ẹ̀sìn pé wọ́n fọ́ gbé kùránì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àfààní tó bá ní hájà sí ẹgbẹ́ ó gbé ọmọlẹ̀ ẹ̀sáàmù nílé kéwú yóò ṣe mọ̀rọ́jà kó tó pàdé àwọn àfáà ẹni ọmọ gbé kùránì torí pé ṣe kó oṣù ṣé kó fẹ́ẹ̀lì ni kó padà lọ́dún mi. so dídíjọ́ márùn yóò fi kùránì lẹ̀ tí ó ní dédìí ẹ̀ tí ó tó ṣe kó ṣe mọ̀rọ́jà àǹfààní rárá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹni ó gbé kùránì kò sáburú mẹ́. Ọlọ́run fi àwọn nǹkan wọ̀nyí ó fi protect al-Qur'an ni kó níbi tá a fojú rí ó tún protect kó níbi àwọn nǹkan tá a fojú rí. níjó ní wọ́n lẹ́nìkan bí kùránì ọbẹ̀ di wàhálà Nàìjíríà yìí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. àwọn ẹni tí rọ́ sálà mi ẹgbọ́ madam so possible tí wọ́n lè ṣẹlẹ̀ ní gẹ́gẹ́ Nàìjíríà yìí náà ni ó ti máa ṣẹlẹ̀. wọ́n ní èyí ó ṣe bí kùránì ẹ jẹ́ ká kọ́ gbé sínú ọpọlọ wọ́n ní ọmọ tó bí ni ọmọ ń dì mọ́wọ́ báyìí mọ̀ ní rọ́ ní jẹ́ bẹ́ẹ̀ gbàgbé ẹ̀. nígbà táwọn mùsùlùmí ní bùkátà sí kùránì jùlọ ìgbà yẹn ti kọjá ọmọ kankan òbí kùránì gbà náà ọmọ kankan òbí kùránì gbà náà. mo ní iṣẹ́ tèmi ó fún yín ṣe ni pé ẹ lọ wo kùránì yẹn ẹ lọ wo kùránì yẹn ẹ rò ó kó àwọn tó píríntì ẹ̀ lára ẹ̀ ẹ wàá sọ bí ọ́fíìsì wọn bá wà fún mi lálìkì àmọ́ káàdé ò lè gbéṣẹ́ fún ọ. wọ́n tún pọ̀ lọ́ra wọ́n ní ṣe mo ní irọ́ ni ṣé wọ́n ń ta pépà ní ọjà abo mọ̀lẹ́ta àti lọ́ra ní ọjà abo ló ti ra pépà. ọpọlọ kan sọ fún yàn pé eléyìí sọ pọ́síbù ọ̀ bálìjànà bá gbé sọ́wọ́ ọmọ yẹn wà ó jiyàn ó Ọlọ́run fún alágbára kí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn a máa ṣe tẹ̀síwìrì wọ́n a máa ṣe tẹ̀síkìrì. ẹnìkan sọ fún wa pé wọ́n bí kùránì bẹ́ẹ̀ kùránì dọ̀tí tó mùsùlùmí tó akọ́ lóbi kèfèrí lóbi ìtọ́lọ lóhùn dáàbò bò nígbà àwọn tó wá sí kùránì ọ̀wọ́ nǹkan súrà 6 ní bẹ́ẹ̀ yóò àfi replace súrà 114 ganu súrà 6 lọ́wọ́ nínú ẹ̀. mo ní kẹ́nìkan ya fọ́tò rẹ̀ ránṣẹ́ sí mi pé bí wọ́n bá dé Nàìjíríà mi bá láǹfààní wà á wò ó wọ́n bá yà wọ́n sì yà ránṣẹ́ sí mi ní à. kí ni kùránì mo ní rẹpẹtẹ lọ́jà lọ́dọ̀ wa bí yìí táwọn yẹn máa fi kọ́ wájú mọ́tò báyìí. irú wọ́nrawọ́nra gé àná ìtọ́nà ọba ń dáàbò bò náà lẹ́sọ̀ọ́ ní nǹkan yẹpẹrẹ tó tó bá wọn. tá a bá wá gbà pé èèyàn náà bó ṣe wá nù kùránì ni kódà káwọn àmàmù òpéjọ ń di ẹ̀ bí i Ọlọ́run ṣeun Ọlọ́run fi rìn sí ẹ̀ lọ́wọ́ ni Ọlọ́run fi sọ pé ìsìláàmù lọ́nà ni káwá dúró tì bá wọn. wọ́n ní ọjọ́ tí ọmọ mi náà bá bí bíbélì yìí mọ̀ á wo tẹ́sọ̀. ṣé ẹ mọ̀ pé ọmọ mi náà tó lè bí bíbélì ẹ pé wí Ọlọ́run lò náà bí ìwé tẹ́ni tí ó ẹ̀dítì ẹ̀ náà kọ síbẹ̀rẹ̀ rẹ̀ wípé there are more than 50,000 ló gbà 500,000 50,000 errors in this book. ṣé Ọlọ́run náà ni ó sì fi ìwé tí ó ní error 50,000 ní ó fi ránṣẹ́ sáyé. ibi tá à ń lọ jẹ̀mọ́ ni pé ká mọ̀ wípé nǹkan pàtàkì tó tóbi lọ́lọ́run bá ṣe fún wa látara pé ó fi Al-Qur'an ránṣẹ́ sí wa. nínú kùránì ọ̀hún kẹ́nà ẹlẹ́dàá wa subhanahu wa ta'ala ó ní wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin.
So this is one of the reasons that we need to know that we have to. It's a must to internalize the Quran because we really need it. Enta wa bùkátà sí ni a sì rọrọ̀ tayọ ẹ̀. A rọrọ̀ tayọ ẹ̀. Mo ń dojú ọ̀rọ̀ mi báyìí kọ àwọn tá a di àgbàlagbà. Ẹlòmíì ti resign. Nbẹ abáde ìyàwó ọmọ mi ló kù. Ọlọ́mọ sọ̀rọ̀ rẹ báwọn. Kéèyàn jẹ́ àgbàlagbà akẹ́kọ̀ọ́ olóore lọ́dọ̀ Ọlọ́run ju kó jẹ́ àgbàlagbà aláìmọ̀kan lọ. Gbogbo ìdáhà náà ń wí yo àgbàlá ikọ̀ o ìyàwó àgbàlá ìyàwó bá délé ẹ̀sọ́ bàbá nínú àwọn tó farúgbó kéwú ìlàbá àwọn wà ájọ lọ sùkúù ilé kí ó kọ́ ọmọ pé o àbá làwọn jẹ́ ọmọ tí ó lọ wà ṣùgbọ́n sùkúù àjọ lọ ti sùkúù ọmọ mi lọ jẹ́ sùkúù àbá mi lọ jẹ́ ilé kéwú. Jàmá àyè dàgbà tayọ Al-Qur'an torí pé a ní bùkátà sí táì wọ sàárè gbogbo sàtífíkẹ́tì òkú tá à ń gbà kí ló wúlò fún a ti kàwé ọ̀hún náà sàtífíkẹ́tì kúnlẹ̀ àríṣẹ́ sí lọ́bá tán àwọn èèyàn kàwé wọn ò ríṣẹ́ so kí láǹfààní tó bá jẹ́ pé torí kéèyàn lè bá a ṣiṣẹ́ la fi ń ṣe sàtífíkẹ́tì la fi ń gbà àwọn tí wọ́n gbà tí wọn ò ríṣẹ́ kí láǹfààní sàtífíkẹ́tì wọn ṣùgbọ́n sàtífíkẹ́tì tẹ̀sìn ẹ̀kọ́ Al-Qur'an bá a ṣe nídìí ẹ̀ láyé tó a nídìí ẹ̀ sáré ìlú ẹ̀ lọ a nídìí ẹjọ́ ìgbé àlìkẹ́ àmọ̀jáyé lọ gbogbo ẹ̀kọ́ tá ń kọ́ láyé níbi tó mọ inú ayé yìí ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tó bá ti ní ṣe pẹ̀lú sàárì àtàlìkẹ́ àmọ̀ á kú láyé tá tún àjàǹfààní ẹ̀ bọ́ọ̀mù èèyàn bá jẹ́ medical doctor tí ọmọ kéwú tí ọmọ kùránìkà tí ọmọ kan àníhàn lahu ya'ni fi dunya faqat ó kú oríire ṣùgbọ́n ayé yìí lọ́mọ nínú àwọn kan táwọn èèyàn cherish láyé nù ó dà wọ́n lè torí ẹ̀bùn yàn lọ́mọ ó ti ẹ̀ tó bí àwọn ìyá wa báyìí torí ẹ̀ láìkì bí kọ́lọ̀ kẹ́yìn dáadáa mú tó fún lọ́mọ ẹ má bínú ìyá wa o a máa rẹ́ nìkan tó wà pé kí n lọ́mọ bí nǹkan kí n fẹ́ lé ìbáyìí medical doctor níbẹ̀ ṣe wọ̀ kódà yìí ṣe yìí ṣe ṣiṣẹ́ orí wọn kan owó ni bí wọ́n ti sáré bí magani ti kọ́dà galẹ̀ ti wọ́n mọ̀ fẹ́ àná mi nù ṣùgbọ́n ayé nìyẹn mọ́ ayé lọ́mọ tí ọba ti sọ lọ́wọ́ bá bẹ̀ kò sàǹfààní kò wúlò lẹ́yìn kórówó tí èjì kórówó tí ègún mọ́tò kọ́kọ́ lé kó ṣe gbágbọ́sàwò oúnjẹ ọba kú ọ parí ṣùgbọ́n yìí máa Al-Qur'an bí ó ṣe wúlò láyé ni ó wúlò sáré kódà àwọn àmọ̀tá ń kọ́ láyé tí ọba tí ìsí ti Kùránì ń bẹ̀ jàmá àní ráǹfààní tó tó lára ẹ̀ àní ráǹfààní tó pé tí ọba tí ìfi ti Kùránì kù so kí ló dé tá a fi gba Kùránì tì kí ló tà ní mójútó Al-Qur'an àtẹ̀kọ́ rẹ̀ so àwọn bùkátà sí kó pọ̀ ju bá a ṣe lérò lọ bí èèyàn bá jẹ́ medical doctor bá pẹ̀rẹ̀ tí ń ṣàǹfààní fáì mọ iye àwọn èèyàn ẹni tó bá jẹ́ aláìsàn tọ́lọ̀ ń gbowó rẹ̀ tún wọn lẹ̀ tí wọ́n ń gbádùn tí wọ́n máa sọ gbogbo ẹ̀ lórí ẹ̀fún ní oògùn báyìí ẹ̀fún ní kíní kan báyìí ẹ̀fún lábẹ́rẹ́ kan báyìí tó gbóná wọ́n máa ròyìn ẹ̀ káàkiri ṣùgbọ́n yóò náà máa padà rí àwọn àpèníjà kan tí pàtí ẹ̀ náà ní padà ká nígbà máa ṣe tẹ́sítì wọ́n ṣe gbá wọ́n ṣàwọn gangan wọ́n ní eléyìí àrí gangan tó ń ṣe ẹ̀ ń tọ́ ẹ̀ ń tẹ́ ní òrìn gan tí ń ṣe ní ọ̀gbádùn yìí àbí ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bọ́ bá jẹ́ mùsùlùmí kó fi Kùránì yanjú ẹ̀ náà sẹ́gbẹ́ àǹfààní tájẹ́ lára rẹ̀ yóò tún ju torí kọ́ jẹ́ medical doctor nìkan lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní wò hospital mùsùlùmí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí bá dákọ̀ rẹ̀ lọ́gbẹ́ mọ́ jẹ̀bi káṣí kò tí ẹ̀ ní ìdìbò sí dáàbò kọ́ rẹ̀ sí dókítà wọn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àǹfààní dáadáa ni ó fẹ́ ọpẹ́rẹ́tì ẹnìkan inú ó tàn kú báyìí wọ́n fẹ́ wò pé kí ni bẹ́ẹ̀ wọ́n ti ya scan wọ́n ṣe gbá wọn orí kankan ẹjẹ́ àlá ó bá sọmi náà ní bẹ́ẹ̀ yóò sàn jáde kí inú rẹ̀ ó wálẹ̀ nígbà tí wọ́n la inú báyìí dókítà kàrí nàmọ́ ni lójú bá fọ́ àwọn nọ́ọ̀sì bá fà lọ́wọ́ àbí nígbà tí ó rí nàmọ́ kí ni ó ti la inú rẹ̀ jì kí ló kù tí wọ́n ṣe báyìí ní a bá fà lọ́wọ́ kó mẹ́ẹ̀ lọ́bẹ̀ ni wọ́n bó ń gómi ọba sàlùwàlá ó sì náà dáka méjì lójú bá làwà ń gbọ́ padà jẹ igbá tí wọ́n gbé jáde nínú ẹ̀kẹ̀rẹ̀ bẹ̀tẹ̀ báyìí scam ò sì rí náà rí
bí ó bá jẹ́ mùsùlùmí kìí ṣẹni ọ̀lanú ẹnìkan ni ó gbàgbẹ́ ń lọ bóyá náà lè mọ́rin nàmọ́lá yí ẹ̀ bí ẹ bá sọ la Kùránì tó ń gbà bá fi Kùránì kún àwọn tá à ń ṣe we are going to reap enough benefit from it. So a rí comprehensive mo ṣe fẹ́ ṣàlàyé kò tiẹ̀ yé mi gẹ́ gbogbo àwọn tá à ń rí láǹfààní tá a pè láǹfààní yẹn tá a bá fi Kùránì kún àǹfààní ó tójú bá ń lọ lọ́pọ̀lọpọ̀ ayé bó ṣe rí nù torí pé gbogbo tá à ń ṣe nínú ayé Ọlọ́run ọ̀yọ́ kankan lẹ̀ láì sọ ń pa ìlú Al-Qur'an òní máa ń farafin náà fil kitabi min shay Ọlọ́run láàfin kankan lẹ̀ láì sọ nípa ìlú Al-Qur'an bó tiẹ̀ já sí pé kìí ṣe gbogbo èèyàn ní òrìnàrí tọ́lọ́ ń sọ ní Qur'an ẹgbẹ́ Ọlọ́run náà máa ń là á wa ma yadhakkaru illa ulul albab wa ma ya'qiluha illa al-alimun bọ́lá ṣe máa ń lò nínú Kùránì ẹnìkan ò ní gbọ́ ń dáhùn iye àfikọ́ jẹ́ ọlọ́pọlọ ẹnìkan ò ní ṣe làákàyè pẹ̀lú ọ̀rọ̀ Kùránì àfẹ́ntọ́ bá jó ní mímọ́ bọ́lá ṣe máa ń lò ní ẹlọ́pọ̀lọpọ̀ ayé náà Kùránì torí yẹn ọmọ wò pé tó bá gbé gbogbo nǹkan ráúráú náà lọ́wọ́ bá kàkalẹ̀ nínú Kùránì ọ̀yẹ́ ó tóbi ní bó ṣe mọ̀ ń lọ Ọlọ́run kọ̀m̀pẹ́sì ẹ̀ ní ọ kọ̀m̀pẹ́sì gbogbo ẹ̀ sínú ẹ̀ wọn kálukú àti àjòkòlẹ̀ máa rí wọn lẹ́nìkan lọ bá ìkan náà àwọn olùmọ̀ pé nígbà tẹ́ ní gbogbo nǹkan lọ́wọ́ bá sọ́nù Kùránì ó kọ́ bàbá mi kó kà ní sọ́lọ́ sọ́nù Kùránì àbàlẹ̀ Ọlọ́run sọ ẹni tí a Kùránì sórí bó ṣe wí wọ́n ti wo kí lọ́jọ́ ní Kùránì olùwàtàrà kú kakọ́ ìmọ̀ nínú oṣù láti dùn wọn gbọ́dọ̀ dá àbí kú kakọ́ orúkọ rẹ̀ olùwàtàrà kú kakọ́ ìmọ̀ eléyìí bá gba Islam létà lọ́padà yóò náà gbé àkókò èyí kọ́ ni ẹnìkan lọ bá Ànábì sallallahu alaihi wasallam ó dé òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo kan lọ́sọ̀ ní Kùránì Ànábì níbẹ̀ ni àpò fúláwà kan búrẹ́dì mélòó ló lè yọ sọ fi hàn mí bí Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ní Kùránì àpò fúláwà kan búrẹ́dì mélòó ni ó yọ Ànábì ní ẹ bá ń pè àwọn oníbúrẹ́dì wa ẹ pa àwọn oníbúrẹ́dì wa ṣé bí ká ní wọ orí bẹ́ẹ̀ ni bá a bá gbé àpò fúláwà dandanlẹ̀ búrẹ́dì mélòó ni ọyọ lọ́ba sọ Ànábì bá sọ fún tọ̀ lọ́ba ni ó ní bìtì ni ọ inú Kùránì mo ti ní omu wa Ànábì ní bẹ́ẹ̀ ni ọlọ́sọ nù Kùránì òní fas'al ala dhikri in kuntum la ta'lamun béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá mọ̀ tí wọ́n ò bá mọ̀. And that is one of the manhaj of learning tí Kùránì gan kọ́ wa fúnra yẹ. If you want to learn something, you can ask questions. So you learn through questions. Ẹjọ́ kí lélẹ̀, ó kọ̀ ọ́nà ń pelé, níbo lélẹ̀ ti wá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òun kẹ́kọ̀ọ́ lọ́nu, Kùránì ló là kalẹ̀ fún wa. Nínú àwọn ọ̀nà míì tí Kùránì là kalẹ̀ déyàn fi máa kẹ́kọ̀ọ́, kálí bá a mọ̀ pé Kùránì wà highly comprehensive. So it depends on bó kálukú bá ṣe kíni, bó kálukú bá ṣe wù àtọ́jú tó bá kọ sí. Ọ̀rọ̀ Kùránì dàbí ọ̀rọ̀ erin tí wọ́n ní káwọn afọ́jú mẹ́fà wá identify rẹ̀ ni. Wọ́n pe àwọn afọ́jú mẹ́fà, wọ́n á gbé erin kalẹ̀, ó kálukú fọwọ́ kàn kọ́ sọ bó ló ṣe rí. Ẹni ó bá fọwọ́ kàn nírú níbi tí irun wà ń bẹ̀ yọ pé erin gbogbo ara ẹ̀ kìkì irun ni. Èyí tó bá fọwọ́ kàn létí tí ń fọwọ́ ra bẹ́ẹ̀ àgbẹ̀ mú lọ lára ẹ̀ rí. Erin ni ẹjọ́ ń describe níbi wọn kálukú fọwọ́ kàn lọ yàtọ̀. Èyí tó bá fún un níbi ìwo lọ́wọ́ pé kí ni bí irin lórí wọn ò ní ìjà tí wọ́n bára wọn jà wọn ò ní ìdí wọn máa bára wọn jiyàn apá àbí tó ń fi wò nù. Ó tún fi nǹkan gba ọdún gbọ́dé ní kónkónkónkónkó sí irin rẹ̀ wọ́n lè rin ni níbi tó ń dojúkọ tiẹ̀ nù. So Kùránì gbogbo nǹkan pátápátá ńlọrọ̀ kìrìkà tó bá wá rí bẹ́ẹ̀ tó wà highly comprehensive báwọn kí là ń wò pẹ̀lú ẹ̀ tí bó ṣe wá tó náà síbẹ̀ náà láàmú ń pa rẹ̀ tó ó ṣe ní láàánú kódà láwùjọ mùsùlùmí bẹ́ẹ̀ bá gbé Kùránì kalẹ̀ báyìí ààrẹ ni tí ò ní lè pè kankan bẹ̀ ó sì jẹ́ mùsùlùmí àwọn náà ó sì máa pé a fẹ́ràn ọlọ́mọba ọlọ́mọdé àrírò ẹ̀ láàrin yóò àbá rí ni ọlọ́mọdé tí ò ní lè ka Kùránì èyí ó ṣe kílẹ̀ mọ́ kó ń fẹ́ràn ọlọ́mọba tí ò ní lè ka ọ̀rọ̀ rẹ̀
àwọn tá a nífẹ̀ẹ́ sí lórí ilé ayé tí wọ́n bá kọ text message ránṣẹ́ sí wa a ti kà tán a ti gbọ́yé ààyè tó ń delete ẹ̀ a tún máa tún wò a tún máa yẹ̀ wò lẹ́tà olólùfẹ́ èyí tó ń kálukú tẹ́sì síra wọn àti tẹ́ǹkọ́ síra wọn kí wọ́n tó fẹ́ra wọn ó tún bẹ lórí fóònù dòní ebe ẹ̀wùlẹ̀ ti fẹ́ra yín kí ló tó kù kí ní tó ń ṣe ṣùgbọ́n torí pé ní a nífẹ̀ẹ́ sí ni tó bá jẹ́ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ sọ́lọ́wọ́ bá kí ló dé tó kọ lẹ́tà sí wa láti sánmà táàmù kan. We are depriving ourselves a lot of benefits. ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ẹrú kan tọ́sẹ̀ tí wọ́n á fi sínú túbú olówó rẹ̀ wá foríjì ó wá kọ lẹ́tà sí ọkọ síbẹ̀ wípé mi ì fẹ́ pronounce pé mo foríjì ọ́ mo wá fẹ́ ṣe ní bòńkẹ́lẹ́ gba ilẹ̀kùn tí ń bẹ níbi ẹ̀yìn ibi tí wọ́n ti ọmọ òun tó bá ti sílẹ̀kùn yẹn ó rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tí mo kó síbẹ̀ fún ọ ọ̀nà ibẹ̀ ní kọ́ gbà jáde kọ́ máa kó ogun kan yẹn lọ́kọ́ lọ́mọ lògbé sí ayé rẹ̀ wọ́n wá fi ránṣẹ́ sí i ńgbọ́ gbà wá ń yẹ̀wò wọn ni kábíyèsí ní afọ ò wá ń yẹ̀wò ni kábíyèsí wọ́n fẹ́ràn mi pọ̀ èmi náà sì fẹ́ràn wọn ẹ̀rí kódò mi góòdì ní ẹbí kọ́ lẹ́tà ránṣẹ́ sí mi kí wá ní akọ bẹ́ẹ̀ kọ̀ máa kà sẹ́gbẹ́ ibi tí ó kù sí lóde wò yóò jí àti èkú ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àmọ́ tí ń bẹ nínú Al-Qur'an tọ́lọ̀ ránṣẹ́ sí wa ló fi jẹ́ pé lónìí mùsùlùmí ó ní bùkátà yóò sàtọ̀ ẹni tó ń gán jùlọ yóò lọ sọ́dọ̀ ẹ̀ nígbà tí ọmọ ti bẹ nínú Al-Qur'an mùsùlùmí ó ní ṣòro lénìí yóò lọ sọ́dọ̀ ẹ̀ tó ṣe pé òun gan yẹ kọ́ tán ṣòro onítọ̀hún ibẹ̀ ni ó gbà lọ ẹ lọ sí gbogbo àwọn ibi tí wọ́n ti ń pe tó yàtọ̀ sọ́lọ́mọ bá àwọn ọmọ ìyá wa lẹ́bàá bẹ̀ kódà àwọn tó já sáájú wọn oní àwọn sọ fún yín pé láyé pàtó náà wà ní Islam ẹ bèrè lọ́wọ́ rẹ̀ pé pàtó wà ní Islam kí ló yé àárín inú wọn tí wọ́n máa kílèmù pé kí ni òun máa Kùránì ká yóò sì máa kà lóòótọ́ ẹ bí pé kí ni túmọ̀ ẹ̀ ọmọ ká lóòótọ́ ṣùgbọ́n ọmọ túmọ̀ ẹ̀ inú ojú ráǹfààní bẹ̀ àwọn àwà tẹ́ẹ̀dá máa wù tí ó fi dẹni tí gbogbo ayé ò nífẹ̀ẹ́ tí ó dẹni tọ́lọ́ ọba ò nífẹ̀ẹ́ tí wọ́n máa sọ̀rọ̀ ìlọ́dọ̀ ọlọ́mọba ní sánmà táwọn afá ń pè ní ma'rifatu khassa special recognition tí wọ́n fún ní sánmà ọlọ́run ti fi sínú Al-Qur'an àmọ́ kàrí bá rí àwọn ìwà yẹn fún àwọn àṣẹ títà ṣe tó fi jẹ́ pé ààbọ̀ lọ́wọ́ wàhálà ayé táà ní sínú bí gbogbo ayé ṣe máa pariwo ọlọ́run sínú Al-Qur'an àárín rí ó àwọn tá a fi ń ṣera wa nú akó sínú ìṣòro àrọ́nà tá a bá yọ ibi àbáyọ ó ti fi inú Kùránì o kódà ẹni ọmọ akákan kọjá lórí ẹ̀ ọmọ túmọ̀ ẹ̀ àwọn ìṣòro tá a nílẹ̀ láàyè kan náà Al-Qur'an Ọlọ́run bá ń sọ ìtàn Yunus fún wa ẹ̀sẹ̀ àrántí Ànábì wa Yunus alayhi salatu wassalam ọ̀rẹ́ Ọlọ́run pàtàkì nígbà tó kó sínú ẹja ọwọ́ àbẹ̀lọ́ báwọn bá ṣe máa tún fún wa nù nígbà táwa ń ka ìtumọ̀ Kùránì láàrin pé kọ̀ bẹ́lọ́ ọ̀sàdúrà kankan ebi gbọ́dọ̀ mẹ́ta náà ló wí la ilaha illa ant subhanak inni kuntu minadh dhalimin nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ ìwúlò àdúrà mi kọ̀ bẹ́lọ́ la ilaha illa ant kọ̀ sọ́ba mi àfiwọ́ al-iqrar bit-tawhid ó ń fi ìjọ́kùn sọ́nà ọba rìnlẹ̀ ẹni subhanak mímọ̀ rẹ̀ o sádùán ath-thanā'u 'ala Allah subhanahu wa ta'ala ó ń sẹ́ ẹ̀yìn fọ́lọ́mọ bá ní ó ní inni kuntu minadh-dhālimīn alákòsí ni mí al-i'tirāf bid-dhanb ó ń jẹ́ mọ́ bó ṣe mọ́ níwájú Allah subhanahu wa ta'ala ní tó ṣe nù kí ọlọ́run wílẹ̀ yìí rẹ̀ ọlọ́run láàlá in tó ṣe nù kọ̀bẹ́ lọ́n pé ọlọ́run làmí ọlọ́run láàlá kí ló wá wílẹ̀ yìí rẹ̀ wa kadhalika nunjil mu'minin ọlọ́pàá ṣe láhùn gbogbo mùsùlùmí tó bá wà ní òṣòro tó bá ṣe bí Yunus ṣe ṣeun ọlọ́run àwa náà á máa láhùn náà kí ló wí yàmá
la ilaha illa anta ẹ̀yin náà wí. subhanaka inni kuntu minaz zalimin. èyí tẹ́ ẹ wí musa ń gbẹ́mí mo ní ẹ wí ẹ bẹ́ẹ̀ wí mọ̀ jẹ́ yín bá wí ni ṣé sẹ́ẹ̀ fún mi lẹ́sàn rẹ̀ sẹ́ẹ̀ fún mi ọdẹ ẹwí ti yín ẹ̀yà jọ. ọ dàbí àwọ̀dà ni o kọ́mọ ìpínlẹ̀ alìkẹ́ àmà ẹ̀ wà rí lè dé ẹ̀sán ẹ̀ máa gbé báyìí kóró ẹ ti fún mi ń tàkọ́kọ́ ẹ̀yin náà mú kejì. àáyà kan ṣoṣo nínú Al-Qur'an bí ẹ bá mọ àǹfààní tí ń bẹ mẹ subhanallah anabi sallallahu alayhi wa sallam ó ní man istama'a ila ayatin min kitabillah kutibat lahu hasanan mudawwafa wa man talaha kanat lahu nuran yawm al-qiyamah hadithun sahih. ẹ tó bá tẹ́tí gbọ́ àyà kan ṣoṣo báyìí nínú tírà Ọlọ́run Ọba àdìgbélé ẹ̀san ni ó jẹ́ fún ṣùgbọ́n ẹni tó kà jáde ọ̀tọ̀lẹ́ni tó fetí gbọ́ ọ̀tọ̀lẹ́ni tó kà ẹni tó kà ń tiẹ̀ yóò jẹ́ mọ́lẹ̀ fún al-qiyama àyà kan ṣoṣo àmà àǹfààní àwọn kan yìí ni. Anabi sallallahu alayhi wa sallam ọlẹ́ni tó bá ka àràfin kan àyà kan ti pọ̀ jù àràfin kan lẹ́tà kan ṣoṣo báyìí nínú tírà Ọlọ́run Ọba yóò gba ẹ̀san lọ́pọ̀ mẹ́wàá bóyá a lè gbọ́ yé láti bẹ̀rù èèyàn gba ẹ̀san lọ́pọ̀ mẹ́wàá ìlọ́pọ̀ mẹ́wàá yẹn lórí àràfin kan ṣoṣo òjíṣẹ́ Ọlọ́run á dáhùn wípé mi sọ pé alif lam mim ìyẹn iṣẹ́ àràfin kan walakin alif harf wa lam harf wa mim harf alif tiẹ̀ àràfin kan ni láàmù náà dádúró àràfin kan ó mì pé tí a bá sọ pé bismillahir rahmanir rahim níbẹ̀rẹ̀ suratul Fatiha àràfin mọ́kàndínlógún nù ẹ̀san tí ó gbà lórí gbólò yẹn 190 ni kẹ́ ẹ wá lè mọ̀ túmọ̀ ẹ̀san torí ẹlòmí ò tún máa fowó sí báwọn 19 naira lè fi wá nìyàn wá ràn nínú tí ń ṣe wá ẹ mọ̀ sí báwọn ẹ̀san ìsọ̀rọ̀ owó kẹ́ ẹ lè bá a mọ̀ iyì rẹ̀ ẹ̀san ẹyọ kan ṣoṣo ó ti tó wá lo ayé yìí. So lórí bismillahir rahmanir rahim èèyàn gbẹ̀san 190 ẹyọ kan ti tó wá lo ayé yìí tẹ́ ẹ̀ bá gbọ́ yé bá wọn gbogbo ayé àti gbogbo tí bẹ́ẹ̀ nú ayé gbogbo ẹ̀ ó parẹ́ ṣùgbọ́n ẹ̀san ẹyọ kan ṣoṣo kò lè parẹ́. So jama ìtọ́nà ọba subhanahu wa ta'ala tó fẹ́ fún wa ní dáadáa ọ̀pọ̀ tó ta lérò lọ pàápàá jọ tara Al-Qur'an. So àwọn ọmọ wa tí wọ́n ń kọ́ Al-Qur'an wọ̀nyí ẹja kún wọn lọ́wọ́ torí pé látara àwọn ọmọ tí wọ́n kọ́ Al-Qur'an tí wọ́n sì ń kà á òbí tó lè ṣàgbákò oríire látara wọn káti ẹ̀ ní òbí tiẹ̀ bóyá ọ̀rọ̀ tiẹ̀ tí a wò pé a ti dàgbà àwọn ọmọ wọn máa yanjú ìyókù látara ọmọ òbí ó tó soríire pẹ̀lú Al-Qur'an so láàfin mọ̀ pé Ọlọ́run fẹ́ràn wa pọ̀ ó sì fẹ́ dáadáa fún wa tó pọ̀ ẹja mójútó àwọn ọmọ náà èyí tí wọ́n ń ṣe lénìí akànfẹ́lẹ́ ìyàfẹ́ encourage wọn ni ọ̀nà wọn sì jìn síbi tí wọ́n ń lọ nípa Al-Qur'an ọ̀nà wọn jìn sokoto di pé mi ò dákẹ́ nísìnyí ọ̀kẹ́ ẹ̀fẹ́ lọ́kẹ́ dákẹ́ náà ẹ̀fẹ́ náà mo ti rí yín lẹ́gbẹ̀ẹ́ náà so kí n tó dákẹ́ àwọn ọmọ yìí níbi tí wọ́n ń lọ ọ̀nà wọn jìn kẹ́ máa gbé ẹ nǹkan ìsìn máa ó ti ṣe wòlímà kó lóye tó gba sàádà ṣé sọ́jọ́ sáájú kírun ni. wọ́n ní ó ti sókè. ó sáwókì ni èdè Haúsá ni ẹ máa lò ó ti sáwókì Al-Qur'an ni ọ̀nà wọn jẹ́ o bí èèyàn bá ma Kùránì kà tán ẹ̀rí pé níjọ́ wọn bàbá wọn lọ́ba àsán alẹ́sàn rí àìmọye encouragement náà máa ṣe fún wa bí èèyàn bá ti mọ àwọn aráàfin tán tó ní kọ́ máa so Kùránì pọ̀ yóò ṣe wòlímọ̀ kan lọ́tọ̀ wọn ló fẹ́ gbé Kùránì bọ́ bá dé alámúdàrà káyífà yọ sẹ́wà bọ́ bá dé sẹ́bì nǹkan yọ pàdé ẹ̀ tó bá parí Kùránì nǹkan yọ gẹ̀ẹ́sì ẹjẹ́ ká náà ẹ̀kọ́ lè jà wọ́n ọmọ yìí èyí táwọn bàbá wa tí wọ́n fi dá ẹ̀sìn tí ó lò nínú kò sí bídíà mẹ́ o àwọn tí wọ́n máa fi bídíà kún àwọn ní ọmọ o kìí ṣe tí náà bàbá gbà lérò nìyẹn o ẹlòmí ò fojú rẹ̀ sí rí
wọ́n wá gbé ọmọ kan gùn lórí tó títí gba bára yìí wọ́n tún wá ti wọ àlìkímbà fún ó tún dá lójú àwọn tí wò jágbádá lọ yọ máa ń yan báyìí inú rẹ̀ máa dùn wọ́n bá fa ẹsìn lọ́wọ́ kẹsìn máa gbé ṣubú o wọ́n máa discourage ẹlòmíì ìtọ́mọ̀ ìgbé ìjọba gbé mi náà kẹsìn wó ṣubú wọ́n fi encourage àwọn ọmọ ni wọ́n fi encourage àwọn àgbàlagbà ni kódà báyẹn bá ti hájìdé wọn á pé wọ́n fẹ́ wọ jímọ̀ wọ́n gbé wọn gẹ̀ẹ́sì wọ́n máa tẹ̀lé wọn látòrí àwọn míì tí wọ́n lówó lọ pé ìwọ náà lọ yọ yí ọ́ bíi tiwọn yìí àwọn bàbá wa ṣe yẹn láti encourage àwọn èèyàn ni àwa la bastardize ẹ̀ lẹ́nìí asọ́di nǹkan míì mọ́ wọn lọ ẹlòmíràn máa sọ̀rọ̀ òdì sáwọn tó ṣáájú wa ní sọkúsọ ẹ̀ntí ọmọ tàn tí ọmọ gbọ́dọ̀ ṣe bẹ̀rẹ̀ gbogbo àwọn táǹṣe tó di mídíà lónìí kìí ṣe táwọn gbà lérò nípìnlẹ̀ nìyẹn ní mọ́sálásí wọ́n fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ báyìí mọ iye ẹ̀ní fẹ́ mọ́sálásí kò mọ̀ kò sí yù ó sì ní bùkátà sí kùrì sí yù àbá sálámà ẹnìkan máa wí àmọ́ wí tẹ̀lé Allahu la ilaha illa huwa al-hayyu al-qayyum iná alẹ́ ni wọ́n ń ṣe mọ́sálásí ní ìdùnní kódà ń gbà gbogbo jẹ̀mọ́ àmọ́ kùrì sí yù tán ẹ̀yin lẹ padà sọ́ni mídíà àwọn bàbá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ni bí wọ́n sì ní ọwọ́ lè kí wọ́n bò ní wá ọjọ́ sáwà kírun owó gbogbo eléyìí tó tó kù mọ́sáàsì lẹ́yìn àwọn bàbá lẹ́lòmíì ti há ìwọ̀n àbántọ́mọ̀ nínú Al-Qur'an nígbà náà lọ́hùn ọlọ́dà kò bá wa kí àwọn bàbá wa wọ́n ọlọ́ba kẹ́ wọn àwọn tó kù láyé náà náà ọlọ́jà mi wọ́n gùn wọn ò gba bídíà lérò bó ti ẹ̀jẹ̀ kó ti á di bídíà máa wà lọ́wọ́ lónìí torí pé àwa ti sọ́ di ìlànà ẹ̀sìn ńlọ́sọ́ di bídíà máa wà lọ́wọ́ àwọn ọ̀sọ́ pé ká máa fi ṣẹ̀sìn wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni so jàmáà ẹ jẹ́ ká encourage àwọn ọmọ yìí wọn ò tí ì mọ ìtumọ̀ nígbà tí mo wà ní school wọ́n bá yàn mí ní ìmọ̀ọ́mù mo ní ha àwọn eléyìí ọ̀dà wàhálà sí mi lágbádá rẹ̀ àwọn ìmọ̀ọ́mù sì rè lárúbáwá ni wọ́n máa ń ka kútúbà wọ́n kà wọ́n tó tú àwọn ilé ìdáwà aláàrẹ fún mẹ́rin èmi ò sí lọ́lé kéwúrí ìṣẹ́ ajẹ́ ìmámù bí ọwọ́ pé àwa máa tẹ́tí gbọ́ késẹ́ẹ̀tì Kùránì a sì ń kà bí a ṣe ń gbọ́ bá lérò pé àáfà lè yí ọ̀jẹ́ mo bá yarí pé wọ́n fẹ́ èmi ò ṣe àwọn náà bá yarí ó ṣe gíní ó ṣe lè iná lọ́dà challenges inú avenue dáàfin sílọ́nà la máa sábà wá ní ọ̀dà níwà mú bí iṣẹ́ mo bá lọ bá ìkan náà bàbá wa à ń pè wọ́n ní bàbá Fàyà bàbá ti kú ní sí ọlọ́ba àfọ̀rọ̀kẹ́ wọn ẹ ń bá ma àwọn bàbá oníláwà ní tí wọ́n ń jẹ́ Fàyà àwọn ní ajẹ́ Khalifa àwọn gbà náà ìbá lọ bá wọn mo ní bàbá wàhálà tí wọ́n gbélé lọ́rì jímọ̀ títí ń bọ̀ yìí wọ́n kà nǹkan lárúbáwá wọ́n sì tu bàbá ní òlé wọn ni ọ́ kàtí ọgbọ̀n wọn ni kí lẹ wírí ní ẹbá kàtí ọ̀kalẹ̀ nẹ́bá ẹni èjì ẹ̀ta ló pé ọgbọ̀n mú ni àní ìmọ̀ ẹyọ kan kà wọ́n nígbà tó bá ka ọgbọ̀n yìí tán ó ti wá mọ ọmọ ìtumọ̀ mú ni ọgbọ̀n ẹ̀yìn sáwàdà àbí òótọ́ wọ́n ebi ọtí mọ Kùránì kà mú níbẹ̀ ni tó bá fẹ́ mọ̀ túmọ̀ wọ́n ọ máa ka tí a ọkàn kò sọ́nà míì wọ́n ní ọ̀sọ́nà míì ń pè pé ọ̀nà táwọn náà gbà kọlu wọ́n ní ọ̀sọ́nà míì wọ́n ní ọ̀dà ẹ̀jẹ̀ abẹ́rẹ̀ làbá bẹ̀rẹ̀ nígbà máa fi lọ bí ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin mo rí pé ẹntì bá ń kà bàbá ọmọ pé máa kọ́ sí létí mo ní à tó bá gbé máa kọ́ sí létí ni àìdí àkàndé fún mi nù máa kọ́ o à máa so ní òun ni à àwọn tẹ́bí máa rí tẹ́ máa sọ lọ́dọ̀ àwọn èyí so ó ní à máa so ní o ẹ̀ máa kọ́ sí létí ní òun ni ọ̀dà àbòbúrú èyí tẹ́ ẹ kọ́ mi ò nílò jọjímọ̀ ọba kọ́ òtúbà máa kọ̀ túmọ̀ rẹ̀ sí lórí lọ ìntà máa ṣe tẹ́lẹ̀ ní pé bẹ́ẹ̀nìkan bá ń kà á ẹnìkan máa tú èmi mo change ẹ̀rùn ní hùn èmi mọ́ mọ́ tí mo fẹ́ sọ èmi mo sì máa tí mo gbà lérò kẹ́nìkan wọ́n bá ń tú tí a máa tú Saudi ni tí ẹnìkan bá yàn tú Saudi ẹ̀yọ̀ dá mi
bàbá mo bá ń kankan mi jẹ́jẹ́ bí n bá ti kà á ńlá lọ́wọ́ lọ bí n bá tu lókè mo ní bàbá ẹ̀wì èyí tẹ́ ẹ kọ́ mi yìí mo ti dì máa ń rà wọn. nígbà wọn ìparí tí a méjì ní ìbálẹ̀ lọ́mọ ọkùn 28 lẹ̀ ní ìbálẹ̀ lọ́dẹ kí wọ́n. bàbá ọmọ àbá ránṣẹ́ sí mi ọ̀ wá ní ma gbà alẹ́ ìsáàmù sẹ́yìn ọmọ pé ìsáàmù ń lọ màmá ẹ̀ ó fẹ́ lẹ́yìn olè ní ọwọ́ àṣẹ tọ́lọ́ ni mo ní à èyí tí ń rán mi wá sí láti lónìí. bá a ṣe bá rábaràbá tá a bá jáde nù láfi mọ̀ pé ó yẹ ká kẹ́kọ̀ọ́ yìí a ti mọ̀ pa nídìí ẹ̀ ó yẹ ká kọ́ àṣẹ alọ́bẹ̀rẹ̀ lé kéwú gbogbo mọ́rálà tí mo gbà kọjá pátá ọfẹ́ ìmọ̀sẹ̀ tí ń kọ́ mi tí ń wò jùlọ nígbà tá à ń bẹ láti àrí gbogbo àwọn pòfẹ́sọ̀ wa kò sí tí ń wò jùlọ nù wọn lọ́jọ́ orí pé ìbádé wá pé gẹ́gẹ́gẹ́gẹ́ àgbẹ̀ ó ṣe sùúrù fún wa ní ọjọ́ ti lọ lórí wa ọ̀pọ̀ àgbẹ̀ yìí wọ́ tẹ́ntẹ́n níbà láti rí lójú wọn pé fìdí gbàlá mú àwọn ọmọdé àjọ àwọn gíláàsì ájú bàbá wọn lọ àjọ àwọn gíláàsì àjọ wọn kọ náà ayé dàgbà ń tà àbámọ̀ jẹ̀mọ́ a sì wọ́n bùkátà sí ẹjá encourage àwọn ọmọ wa o a sì máa yẹ èèyàn báyìí o tẹ́ ẹ bá ṣe nǹkan bí wọ́n ṣe mọ̀ yìí kódà bí wọ́n bá ṣe tí ò ṣe dáa ọ̀pẹ̀ ọmọdé ní ṣe ẹnìkan ò ní báyàwó bá gbà ní ṣe èèyàn fẹjá mójútó wọn ń sìn wọ́n gbádùn rẹ̀ báyìí wọ́n sì lè ṣàdúrà fún àtọ́báyá ẹ̀yin òbí ọlọ́run san yín lẹ́san lórí àwọn ọmọ yìí ọlọ́run wá jẹ́ káwọn náà wúlò fún yín pàápàá jùlọ ẹ̀yin ìyá wa ẹ má gbé fóònù yín ní alẹ́ ọmọ ó tún wá wéré yìí tẹ̀gbé fóònù yín náà ní máa ń wẹ́lẹ̀ ẹ̀yin bàbá sí wọ́n rọ́nà dédi fóònù yín rí ọlọ́run ọ̀rọ̀ pásíwọ́ọ̀dù tẹ́ẹ̀fì àgbákò pásíwọ́ọ̀dù tẹ́ẹ̀fì sí ẹ̀ẹ̀fẹ́ ìyá ọmọ gan orí ká tó sọ mọ́ èmi ọmọ tẹ́ ti bẹ́ẹ̀ mọ́kàn sọ ní o wọ́n sáà gbẹ́ ẹ̀fẹ́ ìyá ọmọ gan orí fóònù yín débi bọ́ ọmọ ó dé díẹ̀ fóònù àwọn ìyá wọn náà wọ́n máa rí mú ẹ má fi yẹn gbà wọn lásìkò ẹ má fi bà wọn láyé jẹ́ ibi tí wọ́n ń lọ sí jìnnà bẹ́yìn bá ń rìn láti pẹ̀lú ibi tẹ́ ẹ dé àgbà ló tó bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kí àgbà yẹn ọ̀dàlẹ̀ ẹjá àwọn ẹ̀yìn náà ò débi kan náà àgbé fóònù fọ́mọ ẹ wá ń wo eré wákàtí kan àtààbọ̀ níbi tó yẹ kó ti máa tìláwà Kùránì níbi tó yẹ kó ti máa ka ìwé rẹ̀ níbi tó ti máa kọ́ ẹ̀kọ́ rẹ̀ ẹjẹ́ amójútó àwọn ọmọ ìjú bẹ́ẹ̀ lọ o ọlọ́run sì dáadáa fún gbogbo wa ọlọ́run jẹ́ wọ́n wúlò fún wa láyé nínú sàárẹ̀ àtàlì kìyàmà ọlá tóbi àtàánú ọlọ́run wa àbẹ̀ ọlọ́run wa fẹ́ni kọ̀ọ̀kan wa lórí bá a ṣe farabalẹ̀ yìí ọlọ́run dákun ṣe dáadáa fún kálukú wa ìlú yìí ṣe bí ẹ fẹ́ lé díẹ̀ lásìkò yìí ọlọ́run dákun má jẹ́ ó lé mọ́ wa o àbẹ̀ Allah subhanahu wa ta'ala gbogbo ọ̀nà tá a máa ń pè ní bíbú àṣírí ọlọ́run sàṣẹ fún kálukú wa o gbogbo àwọn táṣírí wọn ti kù pẹ̀lú bó ṣe rí yìí náà àṣírí fojú ọjọ́ ìmọ̀lá àti kálukú mi tó ń bò tẹ́wọ̀n ọ̀gbẹ́ tí iná kan ní ìta wà yìí náà ọlọ́dàkùn májá sí ni wọ́n tú o ọlọ́dàkùn àwa tá à ń rawọ́ rasẹ̀ náà ọlọ́dàkùn bó àwa náà láṣìírí májá sílẹ̀ ìkọ̀ọ̀kan wọ́n tú ọlátóbi àtàánú ọlọ́run abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́sàn kálukú wa lẹ́sàn lóore wọ́n jẹ́ kí ayé yìí kọ́rọ̀ wa lọ́rùn kọ́ wa mọ̀kí ajíyà rẹ̀ sáré àtàrí kìyàmà wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.